ikú bàbá yèyé ìyẹn aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba abdulhakeem abímbọ́lá ọwọ́adé àkọ́kọ́ kábíyèsí mà ti sọ̀rọ̀. Ó ti sọ̀rọ̀ lórí aṣíwájú àti bàbá gbogbo ajìjàǹgbara fún ìmìnira ilẹ̀ Yorùbá ìyún ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Aláàfin Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí bàbá náà tó sì jẹ́ kó di mímọ̀ pé ọ̀kan pàtàkì lára àwọn àmúyangàn àti ògo ilẹ̀ Yorùbá ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, tó sì ṣàdúrà pé bàbá náà Olódùmarè yóò túbọ̀ fún ní àlàáfíà láti tó fi gbé ìlú ayé pẹ́pẹ́pẹ́ sí i. Ǹjẹ́ kí ló dé tí Aláàfin Ọ̀yọ́ tó fi ń sọ̀rọ̀ nípa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè? Níbo sì ni ikú bàbá yèyé ni ó ti sọ ọ̀rọ̀ yìí? Kábíyèsí ò máa kúkú jáde kúrò láàfin. Inú ààfin kábíyèsí náà ni kábíyèsí ti fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé. Ẹ rántí wípé nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó jẹ́ aṣíwájú fún gbogbo àwọn ajìjàǹgbara fún ìmìnira ilẹ̀ Yorùbá, tó sì tún jẹ́ olórí fún àpapọ̀ gbogbo ẹgbẹ́ tó ń jìjàǹgbara fún ìmìnira ilẹ̀ Yorùbá èyí tí wọ́n pè ní Yorùbá Self-Determination Movement YSDM. Ọ̀sẹ̀ tá a wà yìí ni bàbá ló pé ọdún 91 ìyún 91 years lókè èèpẹ̀, tó sì jẹ́ pé káàkiri àgbáyé lọ́pọ̀ ọmọ Yorùbá pàápàá àwọn tí wọ́n ń jà fún ìmìnira ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń ṣe ẹ̀yẹ fún bàbá náà pé bí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn bàbá dáadáa, àwọn àgbà dáadáa nílẹ̀ Yorùbá tó sì kú, ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ọ̀kan pàtàkì ní òkè téńté lórúkọ ẹ̀ yóò sì wà, nítorí pé bàbá náà ṣe darúgbó tó yẹ kó ti máa fẹ̀yìntì kí ọ̀rọ̀ máa jẹun níṣe ni ó sì tún jìjàǹgbara fún àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá láti ní ọjọ́ ọ̀la rere àti láti ní orílẹ̀-èdè wọn. Eléyìí iná ló máa jẹ́ kí ikú bàbá yèyé ìyẹn Aláàfin Ọ̀yọ́ kó náà kó máa fọn rere ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè nínú àtẹ̀jáde tí agbẹnusọ kábíyèsí ọ̀gbẹ́ni Bọ̀dé Dúrójayé tó fi síta ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni ikú bàbá yèyé inú ti kan sára sí bàbá náà pé ọ̀jọ̀gbọ́n nínú ìtàn tí orí ẹ̀ dá pé tí gbogbo Yorùbá sì rí gẹ́gẹ́ bí àmúyangàn ní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. Ó ní iṣẹ́ bàbá náà nínú ìtàn ó ní kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni kábíyèsí jẹ́ kó di mọ̀ pé àsìkò tí bàbá náà tó jẹ́ olùkọ́ nílé ìwé gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, ó ní iṣẹ́ bàbá náà ó sì wà níbẹ̀ tí iṣẹ́ ń fọhùn gidigidi. Kábíyèsí wá jẹ́ kó di mọ̀ pé iṣẹ́ tí ó wù òun lórí tí ó sì jẹ́ nǹkan yìí tí ó jẹ́ àmúyangàn fún gbogbo ọmọ Yorùbá tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tó ṣe, ó ní ìtàn àwọn ọmọ Yorùbá tó kọ lọ́dún 2010 tó pè ní History of the Yoruba People. Kábíyèsí ní ìtàn náà ó sọ pàtó bí ilẹ̀ Yorùbá ṣe jẹ́ àti ìtàn ojúlówó ìtàn ilẹ̀ Yorùbá. Ó lé léyìí sì yàtọ̀ sí ìtàn òyìnbó tí wọ́n kọ nípa ilẹ̀ Yorùbá, tí kábíyèsí sì wá gbàdúrà ẹ̀mí gígùn àti àlàáfíà fún ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè kí ilẹ̀ Yorùbá lè rí ẹ̀pẹ́, nítorí ó ní igi ìwé àti òpó ńlá nínú ìmọ̀ pàápàá nínú ìtàn ìní ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè.